títóbi nínú ọlá, títóbi nínú ọlá, títóbi nínú agbára, mọ̀nẹ̀mọ̀nẹ̀ tẹ́nìkan ò lè mú, àlàpà ìjáyà, owó lórí ìfarabarí bí ti Èdùmàrè tó lọ́kànrin kése, ló fèrè bẹ́ńbẹ́, ló fèrè bẹ̀m̀bẹ̀ ọba mímọ́, apani tẹ́nìkan ò lè pa, afẹ́jú ọba tí kì í jòkèlè àfọ́pẹ́, yìnyín ń bọ́, òjò ṣíṣú, ohun tó akíké dàríyá, ọ̀dọ́dún aṣòdedẹ̀rọ̀, ilé ìmọ̀lẹ́rù, ọ̀rọ̀ tí sẹ́gun dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀, kábíyèsí rẹ̀ ọlọ́run gbogbo àgbáyé. Líjìtà bẹ́sìtà ẹja lọ ijó yẹn ti yá. Gbogbo ènìyàn ayé o ẹ jẹ́ ká jọjó. Òkú kò lè yìn ọ́ o ni Mósè sọ pé. Jehovah, you are the Lord, hallelujah, amen. Jehovah, you are the King. Jehovah, you are the Lord, oh, glory be to you. Jehovah, you are the Lord, oh, forever and ever. Jehovah, you are the Lord, oh, glory be to you. Jehovah, Jehovah, Alpha and Omega. Jehovah, 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 you are the Lord, oh, hallelujah. Àdúrà tí mo gbà lọ́jọ́ sí o, bàbá méjì gan. Ọlọ́run orí òkè ni olùkú bá mi ṣe. Ọlọ́run Babalọ́lá olùkú bá mi ṣe. Ọlọ́run sì ní Jésù mi olùkú bá mi ṣe. Bàbá mi olùkú bẹ̀rẹ̀ sí. Ọlọ́run gbogbo àgbáyé mo dúpẹ́ òde. Ìbà lọ́wọ́ Elédùmarè ọba àjíkẹ́ ọba àjísà gbanigbani lọ́jọ́ kanjú ọba tó tọwọ́ alálẹ̀ ṣùgbọ́n ènìyàn ọpẹ́ la fi wọlé ní ọjọ́ òní torí pé kò sí nǹkan míì ta ní bí ò ń ṣe ọpẹ́ náà la mú adúlọ́wọ́ ẹlẹ́dàá àṣẹgbére fún yín pé àwa àtúnpadà bọ̀ àtúntìdé lọ́sẹ̀ adúpẹ́ torí pé àbá yín láyọ̀ àtàlàáfíà lórí ìkànnì Yorùbá wa náà la wà Yorùbá Media and Entertainment World níbi tí a ti sọ̀rọ̀ lórí ètò kan náà ni tí a ti sọ̀rọ̀ nípa iṣẹ́ abínibí wa iṣẹ́ abínibí iṣẹ́ wa kí ó má bàa parun ká lè mọ̀ pé àṣà ṣì kù ní ilẹ̀ káàárọ̀ òjíire iṣẹ́ abínibí kan ṣì wà ní ilẹ̀ ká mọ̀ pé gbogbo àwọn iṣẹ́ yìí kò ń ṣe iṣẹ́ tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn òun náà ni àwa ṣe wà ní orí ètò yìí àwọn máa lọ lẹ́nu kí á tó máa lọ kí á tó tàbí ẹni síwájú lórúkọ olóòtú ẹni tó ní ìkànnì yìí alàgbà yàfi kí yín ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa tó bá jẹ́ àgbà òwúrọ̀ ọjọ́ èní àsán wá sówó àsán wá sọ̀rọ̀ àsán. Yorùbá wa lẹ́tọ̀. Yorùbá wa lẹ́tọ̀. Òtítọ́ fún mi lẹ́yẹ. Àṣà ṣe Yorùbá ń kárẹ̀. Lọ́tún lẹ́tọ̀. Àṣà ìṣe àjọyọ̀ fún.
jọ̀ọ́ ẹ bá wa fẹ́ràn, ẹ bá wa pa láti máa mọ àwọn iṣẹ́ abínibí ọ̀kan òjọ̀kan tí a ní ní ilẹ̀ káàárọ̀ oòjíire, èyí tí a sì ń lò tí ò dé ní agbègbè Bẹ̀rẹ̀ nílùú Ìbàdàn tí a sọ nípa iṣẹ́ àgbẹ̀dẹ. Kí la ní fún wa ní ọ̀sẹ̀? Iṣẹ́ abínibí kan la tún fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí, òun náà iṣẹ́ igbá fífín. Wọ́n máa ń pòwe kan wá ní bí onírèsè bá lóun ò fi igbá mọ́, àwọn ni wọ́n ń ṣiṣẹ́ igbá fífín. Àwọn ìran wo ló ń ṣe? Wọ́n máa sọ pé òkòrèsé ìgbà, òkòrèsé ọmọ wòyíra, wòyíra. Àwọn míì máa ń pè wọ́n ní àwọn ìran ìgbàjà, òun náà máa ń pè wọ́n. Wọ́n jẹ́ àwọn ní agbègbè Ọ̀yọ́ Aláàfin Ọ̀jọ́ Pàṣẹkẹrẹ Mọ́jú Ọmọ Àtìbà. Nígbà tí àwọn kan tí wọ́n wà ní agbègbè Ògbómọ̀ṣọ́ síwájú, ibẹ̀ ni àwọn kan wà ni wọ́n tẹ̀dó sí. Iṣẹ́ tí wọ́n dé èèyàn láàyò yẹn ìran òkòrèsé yìí tí a tún pè ní àwọn ìran ìgbàjà, iṣẹ́ igbá fífín. Iṣẹ́ igbá fífín òun ni wọ́n fi hàn tí wọ́n ń gbà láti ṣe iṣẹ́ ọnà sí ara igbá, ara igbá tí à ń lò. Ṣebí ọ̀làjú ló dé lágbàgbé gbogbo nǹkan tí à ń ṣe. Ẹ jẹ́ ká wo nǹkan tí ọ̀gbẹ́ni Saheed ní fún wa nípa ọ̀làjú, nípa ohun tí a ti jẹ́ kí ọ̀làjú kó ṣe nínú ọ̀rọ̀ wa. Dípò tí a máa mọ̀ pé ìran kan wà tó ń jẹ́ ìran tó jẹ́ ìran òkòrèsé. Ẹ ká wo tán ní fún wa gan. Ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé làwa gbàgbé àṣà wa. Ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa. Tàdá ìbá. Nínú àṣà ìdílé sáná máa ń pè kan òní ìfàlọ́mọ. Ìfàlọ́mọ ló kí àwọn ọmọ àlè sọ́mọ wọn kọ́. Wọ́n á bòmí sórí bá ti ń kọ́ ìyẹn máa kan léje bójú ọmọ kan bó bá sì jẹ̀dá lè àṣírí máa tú civilization ló jágbá gbogbo tàdá yìí. Ọ̀làjú làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa. Máa ń ṣe kan fáyà tuntun ìyàwó sì kí tọ́ bá mú dèjì àrò tí ó níná wá wá ṣàdúrà orí lọ títí lọ dẹ́sẹ̀ ìyàwó láì bọ́ṣọ wá nítorí kó má bà níṣòro nílé ọkọ. Ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé làwa. More music at FujiNiger.com. Ọ̀làjú ṣàlàyé ìwé ìwé. Ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣe ìwé ìwé. Ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣe ìwé ìwé. Tó wá di mọ́rí gìtá. Ọ̀làjú ṣàlàyé. Wọ́n ní ọ̀làjú tó jẹ́ ká gba gbogbo ohun tí a dáyé bá. Ọ̀làjú tó dé iná ló jẹ́ ká mọ̀ pé náà fi gbà náà fi wò pé kò sí. Ọ̀làjú tó dé iná kan náà la fi wò wípé kí ló ń jẹ torí mọ̀ pé ẹ ti jẹ́ kí àṣà àtọ̀húnrìnwá kó gba àṣà ilẹ̀ wa lọ́wọ́ wa. Kí àṣà wa kó má bàa parẹ́, kí àṣà wa kó má bàa kí àṣà abínibí wa kó má bàa parun. Lórí ìkànnì Yorùbá wa Media and Entertainment World náà la wà. Ẹ like wa, ẹ follow wa, ẹ share pẹ̀lú ẹlòmíì, ẹ pè àwọn aráalé kìíní àti àwọn aráalé kejì kó wọ́n jẹ àǹfààní èyí tí nípa iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí á tẹ̀síwájú. Tí wọ́n tún máa ń ṣe àgbẹ̀ paraku ni wọ́n, ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti ṣiṣẹ́ àgbẹ̀ yìí wọ́n máa ń gbin àwọn iná náà tún máa gbin igbá. Nígbà tí wọ́n bá gbin igbá ni fún àǹfààní àwa tá a bá mọ̀ pé igbá máa ń so ni wọ́n máa ń ka ni kò ṣe pé wọ́n máa ń wúlẹ̀ torí àwọn ọmọ ayé òde wọ́n á bú ara ẹ̀ wọ́n á sa àgbẹ̀ tó bá ti gbẹ wọ́n máa ọ̀bẹ wọ́n fi ọ̀bẹ wọ́n lo ọ̀bẹ lára iṣẹ́ ọwọ́ wọn nìyẹn wọ́n lo ẹfun láti fi ṣe iṣẹ́ sára igbá fífún. wọ́n lè fi máa wọ̀ pé kò sẹ́ni kan láyè tó ń bọ́ omi ṣọ̀tà àní mi ò fómi mi ò ṣe
kò síbi kan tá a ti máa sọ̀rọ̀ tá a máa fi láyé tó lòun bá omi ṣọ̀tá irọ́ fàbàdà a lè bómi ṣọ̀tá láyé. ṣùgbọ́n nígbà tí ọ̀làjú dé ìlú ọ̀dà ta ló máa lọ ra ọ̀dà ta ni wọ́n ń kun ọ̀dà wọ́n fi ọ̀dà wọ́n fi ń kun nǹkan. ṣùgbọ́n nígbà tí ọ̀làjú dé wọ́n bẹ̀rẹ̀ sí í lo ọ̀dà láti ká onírúurú nǹkan tí wọ́n fẹ́ ṣe sí lára ló máa fi ya onírúurú nǹkan sí lára. àwọn onírúurú á ṣe oríṣiríṣi iṣẹ́ ọ̀nà sí lára tó yẹ pé tí ènìyàn bá rí ó máa wú láti rà á láti wò pé ó máa fi ọ̀bẹ yìí ó máa fi dára sí lára lẹ́yìn náà ló ṣe máa wá fi ẹfun. ní ayé àtijọ́ olówó ló ń lo igbá tí kò mọ igbá gan dípò tó máa mọ ohun tó ń jẹ́ tí à ń sọ pé à ń fín igbá. ṣùgbọ́n lórí ìkànnì yìí lórí ètò yìí a máa mọ torí ẹ̀ làwa ṣe wà ní orí ètò láti máa sọ àwọn onírúurú iṣẹ́ abínibí àti ọ̀nà ìbí Yorùbá wa tí a ti ń kọ́ wa tí a ti ń sọ onírúurú nǹkan tó papọ̀ lórí iṣẹ́ abínibí wa ní ilẹ̀ Yorùbá kí àṣà wa má bàa parun ó dọwọ́ ẹ̀yìn ó dọwọ́ ẹ̀yìn òun ni àwa fi ń sọ̀rọ̀ fún wa nípa iṣẹ́ ìfín ní ọjọ́ tó yẹ ilẹ̀ káàárọ̀ yìí. ṣùgbọ́n ọ̀làjú yìí náà ni ọ̀làjú tó ọ̀rìn wà tó yàtọ̀ sí pé kí n so okùn mọ́rùn tó yàtọ̀ sí kí n wọ aṣọ òjò nínú ẹ̀rùn tí ò gbà pé a ṣe ń di nǹkan bẹ́ẹ̀ yẹn mú ara ká tó ṣiṣẹ́ yẹn. ẹ jẹ́ ká máa bá a lọ òun ló bá kú òun ni à ń sọ̀rọ̀ mi lórí. mo sọ síwájú mo ní wọ́n máa ń lo ọ̀bẹ láti fi ṣe iṣẹ́ ọnà sí lára nígbà tí wọ́n bá jẹ́ kó rí o báyìí ni mo ṣe fẹ́ kó rí tí a ti yá sí lára. lẹ́yìn tí a ti yá yìí wọ́n máa fi ẹfun yìí fi ṣe ẹwà sí iṣẹ́ ọnà tí wọ́n ṣe sí lára. á wọ́dùn wò lójú á wuyì lójú. Igbá fífín ní ayé àtijọ́ tí wọ́n fi mẹ́mú là ń sọ ṣùgbọ́n igbá tí wọ́n ti fín tí àwọn ìran Òkòrèsé torí pé iṣẹ́ àjogúnbá ìran Òkòrèsé tó ń ṣe òun ló fi jẹ́ kó ti wà ní inú oríkì wọn pé wòyí rà kó má bàa rẹ rókẹ́rẹ́ àwọn ló máa ń kì ní àwọn lọmọ àjò owó yọkọ lẹ́nu. oríkì wọn ayé wọn ipe iṣẹ́ baba ńlá wọn ni wọ́n lè fi máa sọ pé tí onírèsè bá iṣẹ́ ìran baba ńlá wọn ni iṣẹ́ àjogúnbá ni wọ́n fi sọ pé bí onírèsè bá lòun ò fi gbá mọ́ èyí pé gbogbo ìran gbogbo kò sí ilé kan ní ilẹ̀ tí ò ní iṣẹ́ kan pàtó tí wọ́n ń ṣe nínú ìran náà mú bàbá nígbà tí n bá dé padà a máa tẹ̀síwájú. Ìdáyé tipẹ́tipẹ́. Ọ̀dájú ṣàlàṣe. Ó tó di pọ́n wá lógo. Ọ̀dájú ṣàlàṣe. Ó tó di pọ́n wá kàtíkè o. Ọ̀dájú ṣàlàṣe. Àlólù náà fi ń lu ṣọ́ngbà kan. Ọ̀dájú ṣàlàṣe. Ká tó máa lo pressing iron. Ọ̀dájú ṣàlàṣe. Ká tó máa lo pressing iron. Ká tó máa lépo òyìnbó sẹ́yìn. Ọ̀dájú ṣàlàṣe. Bọ̀ǹkúdú náà fi ń ṣe. Òṣùpá náà fi ń kájọ́ ńgbà kan. Ọ̀dájú ṣàlàṣe. Ó tó di pọ́n pé kàlẹ́ndà dé o. Ọ̀dájú ṣàlàṣe. Òṣùpá náà fi ń kájọ́ ńgbà. Òrùn náà fi ń ka wákàtí o. Ọ̀dájú ṣàlàṣe. Òrùn náà fi ń o. Ọ̀dájú ṣàlàṣe. Ó tó di pọ́n kó dísáínà dé. Ọ̀dájú ṣàlàṣe. Ó tó di pọ́n kó dísáínà dé o. Ọ̀dájú ṣàlàṣe. Òyìnbó fàṣà wọn náà lárugẹ. Ọ̀dájú ṣàlàṣe. Ẹjọ́ kágbàṣà náà lárugẹ. Ọ̀dájú ṣàlàṣe. Ọ̀dájú ṣàlàṣe. Ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé. Ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé wọ́n ní ká gbé àṣà tiwa náà lárugẹ káyé gbàṣà láṣà lárugẹ là ń gbé wọn lárugẹ àwa là ń fi àṣà tiwa sílẹ̀ ta káràmọ́. wọn kì í pé ẹ̀yin náà ẹ ṣe ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa náà kò ní di ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣí àyè fáwọn èèyàn wọ́n nípa àṣà wa àti àwọn iṣẹ́ abínibí tó wà ní ilẹ̀ káàárọ̀. iṣẹ́
ìgbà tí obìnrin ló ń ṣiṣẹ́ kò ń ṣe iṣẹ́ fún èèyàn kan àwọn pàwọn iṣẹ́ kan wà ní ilẹ̀ káàárọ̀ òjìrè tí ẹ pé ọkùnrin nìkan àwọn iṣẹ́ kan náà tí ẹ pé obìnrin nìkan ló lè ṣe ọkùnrin kò lè ṣe igbá fífín àti ọkùnrin àti obìnrin àwọn ló ń ṣiṣẹ́ tí ilẹ̀ káàárọ̀ òjìrè tí a ti ń rí àwọn onígbá fífín yálà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni o ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ń bí báyìí ni o ìpínlẹ̀ Èkó ni o wọ́n wà lọ lẹ́sẹẹsẹ ni wọ́n fi wà ní àwọn ìran oko tí a ní bá ìran oko lè sí kí là ń fi igbá fífẹ́ ṣe tàbí àwọn kí la lè fi ṣe nígbà tá a bá ti ṣe tán bóyá èèyàn ń ṣe ọjà yàtọ̀ sí pé wọ́n fi ń di ẹrù ìyàwó láti ọkọ o èyí tí wọ́n fi lo àgbọ̀n wọ́n máa igbá tí wọ́n ṣe lọ́jọ́ yìí òun ni wọ́n máa di ẹrù ìyàwó sí. Wọ́n máa fi ń fúnyàn lẹ́bùn bóyá mò ń ṣe ọjọ́ ìbí sìn wọ́n lè fi igbá kí wọ́n kọ orúkọ mi sí lára kí wọ́n kọ ẹ̀ sí lára kí wọ́n gbé fún. Èèyàn lè ṣe ìsọmọ lórúkọ náà kí wọ́n onírúurú nǹkan náà lè fi ṣùgbọ́n igbá fífín ó jẹ́ nǹkan olówó iyebíye síbí nítorí onírúurú àrà tí wọ́n máa ń dá sí lára àrà tí ó máa ń yí òwú yìí òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀ kò rírí àwọn ọmọ yìí sì adé ọyẹ òde ṣàtì ẹ̀mọ́ nǹkan tó ń jẹ́ ṣe ẹ̀ wọ́n sọ síwájú lẹ́ẹ̀kan mo ní ọmọ mi kò mọ̀ bóyá wọ́n wú igbá nílẹ̀ ni tàbí ó wọ̀ báwo gan ni igbá ṣe rí tí wọ́n bá máa ń tóbi tó máa ń rú tán ló máa so èso ó máa so èso tó tóbi tá a bá ti rí ẹ̀gúsí rí ẹ̀gúsí tá à ń jẹ tá a mọ́ ń sẹ́ tá a bá ti rí rí tàbí ara kàlánkìnì bíi ti tàǹgìrì àwọ̀ ewé ló máa ń wà lára rẹ̀ ìyẹn nígbà tó bá so ó máa so tó máa tóbi tó bá ti so yìí tó ti tóbi ní kólóbó lọ báyìí irú àwọn ìgbà yìí la máa ń rí ní so ẹlẹ́mu kò ṣe àwọn ní ayé òde òní tí wọ́n ń lo akèrègbè ẹmu àwọn ẹlẹ́mu kan wà tí wọ́n ń lo igbá àwọn tó ń lo kọ́ọ̀bù òun kọ́ ni mo sọ àwọn tó ń lo akèrègbè òun là ń sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ tí wọ́n bá wá ṣiṣẹ́ ọ̀nà sí lára tán ẹ̀yin ló máa ní pé wọ́n carve onírúurú nǹkan mélòó náà dẹ̀ ń lò ẹfun àti ọ̀bẹ pẹ̀lú omi ó tán náà dẹ̀ máa ṣe entertainment ọdún náà òun láwà láti sọ̀rọ̀ nípa iṣẹ́ tó dẹ̀ jẹ́ iṣẹ́ àwọn ìran kan tí í ṣe ìran Òkòrèsé tí ó pé iṣẹ́ yìí ni àwọn ni wọ́n fi ṣe iṣẹ́ tí ó pé ó mú owó wálé wá fún wọn. Ohun tí ọ̀làjú tó mú dé bá iṣẹ́ fi wọn ka iṣẹ́ yìí kún mọ́ wọn ka iṣẹ́ yìí wọn ò rí iṣẹ́ igbá fífín gẹ́gẹ́ bí iṣẹ́ kan tó nítumọ̀ tó wá láti ìran Òkòrèsé gan wọn ò ṣiṣẹ́ yìí mọ́ ẹni tó bá ní ìfẹ́ sí iṣẹ́ yìí gẹ́gẹ́ bí ọmọ Òkòrèsé kò rántí iṣẹ́ yìí ara nǹkan tí ọ̀làjú tó mú dé. nígbà náà ẹfun ni à ń lò ṣùgbọ́n ní ìsìn ó ti di wípé ọ̀dà ni wọ́n lọ ń kówó rà fífi tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ pé ẹfun láti ṣe iṣẹ́ Òkòrèsé lórí ìkànnì Yorùbá Wa Media and Entertainment World náà làwọn Yorùbá ọ̀làjú ohun tí ọ̀làjú mú bá wa kò yẹ ká rántí ṣe bí iṣẹ́ tí à ń ṣe
ọ̀làjú dé làwọn gbàgbé àṣà ìdílé wa. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ ìfàlọ́mọ ló máa ń jẹ́ káwọn òun àlè sọ́wọ́ wọn kan wọ́n á bòmí sórí omi bá ti ń ó jọmọ kọ bó bá sì jẹta lè àṣírí máa tú civilization ló jágbá ìgbòho. ọ̀làjú dé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá ìgbòho tàdá ẹ̀ bá. nínú àṣà ìdílé wọn wọ́n á wá ṣàdúrà fúyàwó sínú omi wọ́n á yọ̀ láì bọ́ṣọ wọ́n nítorí kó má bà níṣòro nílé ọkọ. làwọn àgbàgbé àṣà ìdílé wa ọ̀làjú dé la civilization ló jágbá. More music at FujiNiger.com. ọ̀làjú òyìnbó ló ṣèwé ìdìwé ọ̀làjú ṣàlàṣe òyìnbó ló ṣèwé ìdìwé ọ̀làjú ṣàlàṣe òyìnbó ló ṣèwé ìdìwé ṣàlàṣe kó tó wá di mọ́rí gìtá ọ̀làjú ṣàlàṣe ẹ̀sìn ti dá ayé tí ọ̀làjú ṣàlàṣe ó tó di pọ́n káwọn kú bàjẹ́ o ọ̀làjú ṣàlàṣe ìjù ti dá ayé tipẹ́tipẹ́ ọ̀làjú oṣù ti dá ayé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàṣe ó tó di pọ́n wákàtí kè ká tó máa lo ṣáná òyìnbó ọ̀làjú ṣàlàṣe olùlábí ayọ̀nù ọ̀làjú ṣàlàṣe ká tó máa lo pẹ́sì ayọ̀nù ọ̀làjú ṣàlàṣe òkùṣọ́ wọn fi ń ṣe bẹ́ngbà kan ọ̀làjú ṣàlàṣe ká tó máa lo kúkí pọ́ọ̀tù ọ̀làjú ṣàlàṣe. Òkòrèsé iṣẹ́ wo náà ló lè ṣe iṣẹ́ igbá fífín àwọn ni wọ́n ń fín igbá ní ayé àtijọ́ kí ni èèwọ̀ àwọn onígbá fífín tó jẹ́ ìran Òkòrèsé tàbí ẹran tí wọn gbọ́dọ̀ jẹ èèwọ̀ ni àwọn ọkùnrin tí wọ́n fẹ́ yàwó méjì wọn gbọ́dọ̀ láwọn fẹ́ fẹ́ Òkòrèsé ni kọ́kọ́ yẹn wá fẹ́ yàwó méjì tó jẹ́ oko méjì wọn kì í fẹ́ wọn sílé ó ń wá ọ̀ràn torí pé àwọn ọlọ́mọ ajowú yọkọ̀ rẹwà wọ́n rẹwà àwọn ẹran Òkòrèsé rẹwà ṣùgbọ́n wọn ò fẹ́ wọn bẹ́ẹ̀ ni wọn kì í jẹ ẹran tó bá ti súnmọ́ olóńgbò tàbí olóńgbò èèwọ̀ ni iṣẹ́ tí a tún mọ àwọn ọ̀ràn Òkòrèsé wọ́n jẹ́ ògbójú ọdẹ tó tún gbójú tí wọ́n gbójú àwọn náà máa ń kí Òkòrèsé nìyẹn apẹ̀kùn périn torí pé tí ọmọ Òkòrèsé kankan tí kò kí ń rẹwà yálà ọkùnrin ni o yálà obìnrin ni bóyá ká sọ pé ó yẹ pé wọ́n fi máa ń rẹwà nídìí iṣẹ́ tí wọ́n ń ṣe kí wọ́n wá kọ́ onírúurú àṣà nípa iṣẹ́ abínibí wa nípa iṣẹ́ ìṣẹ̀ǹbáyé Yorùbá kó má bàa parun kí àṣà abínibí wa kó má bàa parun dúdúdúdú kó má tún jẹ́ àwọn ló máa kọ́ wa lórí ìkànnì Yorùbá Media and Entertainment náà lára tó ń bọ̀ ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa bí a mọ̀ pé ọmọ Òkòrèsé kan yóò máa gbà wá lálejò tí ó máa ṣàlàyé fún wa nípa iṣẹ́ ọnà yìí tí wọ́n ń gbà láti fín igbá láti ṣe iṣẹ́ ọnà sára igbá àdá tí wọ́n ti fín tí ó jẹ́ ká rí nípa iṣẹ́ yìí nípa iṣẹ́ àbínibí ìran Òkòrèsé ọmọ Wòyírà kó má bàa rẹ ẹrúkẹ́rú àgbà wọ́n ṣe ìran kan tó jẹ́ ìran olòṣì àwọn ìran tó máa ń lówó lọ́wọ́ rẹ ẹrúkẹ́rú àbílàlà lẹ́nu fífi òní àdẹ́sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí tí à ń jẹ́ káwọn èèyàn mọ̀ nípẹ̀ ní ọjọ́ tuntun rẹ̀ ṣé kò tiẹ̀ wá ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tí à ń wò pé kò sí mọ́ ẹ káwọ́ sórí ìkànnì yìí kó wá gbọ́ onírúurú iṣẹ́ abínibí
ètò òun rògbò ti parun kó wá gbọ́ tí a ti sọ̀rọ̀ nípa iṣẹ́ abínibí Yorùbá, nípa iṣẹ́ ká mọ̀ pé gbogbo wa tí a dẹ̀ sì lè rí, tí a sì lè múlò. Ọjọ́ ọ̀la wo gan-an níṣẹ́ igbá fífín wá ní iṣẹ́. Torí pé nígbà tí mo ṣe iṣẹ́ ìtàn gẹ́gẹ́ bí ohun tí ó mú tó buyì kún inú ilé, so nígbà tí mo wá ṣe tó bá gbé fún yàn tó gbé sí inú ilé wà fún iṣẹ́, ọwọ́ wa ló wà tí ọjọ́ kan ló mọ́. Ṣùgbọ́n nítorí pàwọ́ àgọ́ nǹkan bí ara sí iṣẹ́ òun la fi rò bóyá kò sí iṣẹ́ ìgbà fífún. Àwọn ìlú tí a sọ pé wọ́n wà ni wọ́n sì ń lò gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n dẹ̀ gbàgbé iṣẹ́ àwọn ìran wọn. Mo ti sọ síwájú, mo ní iṣẹ́ àjogúnbá ni. Kí àṣà wa, èdè wa kó má bàa parun, kí ìṣẹ̀ṣe igbá fífín ó ṣì wà, iṣẹ́ igbá fífín ó ṣì wà, iṣẹ́ abínibí ó ṣì náà, a sì ṣì ń ṣe àwọn iṣẹ́ náà dáadáa. Ẹ má jẹ́ ká gbàgbé ìpè iṣẹ́ wà nílẹ̀ káàárọ̀. Ẹ má gbé àṣà ẹlẹ́ṣà, ẹ má yẹ ká gbé lárugẹ ju àṣà títí wa gan. Ó bá sọ lẹ́nu àpòyà ló so kọ́, káà máa bá a so àpòyà bọ́. Àwọn ọ̀dọ́ ni a fi ń sọ fún wa lórí ìkànnì yìí wípé iṣẹ́ kan ṣì wà nílẹ̀ káàárọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí ó lè máa mówó wálé fún wa tí ebi ò lè nípa wa. Bákan náà ẹ jẹ́ ká ṣe lóòótọ́ ohun tó tọ́ là ń jalè, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe láì ṣera wa léṣe tàbí ẹ̀tọ́ wa là ń jà fún. Gbọ́n mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ má jẹ́ ká ṣe ní ọ̀nà tí ó fi máa kí yín. Ọlọ́run ló ń ṣiṣẹ́ wọ́n ní olóòtú ẹ̀kú iṣẹ́, àwa náà kí yín o. Ojú tẹ fi wò wá kò ní fọ́ láṣẹ Elédùà. Ẹ máa láìkì ìkànnì yìí, ẹ pé àwọn èèyàn wá, ará ilé kìíní ará ilé kejì, kí wọ́n wá kọ́ ẹ̀kọ́ kí àṣà wa, èdè wa kí ó má bàa parun. Lórúkọ àwọn tí a jọ tukọ̀ ètò lónìí, lórúkọ olóòtú ìkọ́lé Abíọ́nà, èmi ọmọ ẹ̀sán ni mò ń kí yín pé ní agbára Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ a máa pàdé oníṣẹ́ ọnà igbá fífín kan yóò gbà wá lálejò tí yóò tún ṣàlàyé tí a fẹ́ mọ̀, tí a sọ kùnkùndùn gan tó wà nínú iṣẹ́ abínibí wa. Pàápàá òun ni a fi sọ fún yín pé iṣẹ́ abínibí wa ó ṣe kókó. Lẹ́yìn Ìdòwú Títílọpẹ́ Ẹ̀sán ni mo kí yín pé ká ní ọjọ́ rere. Yorùbá wa lè tó.